gẹ́gẹ́ bí ọmọ sí bàbá àti gẹ́gẹ́ bí ìyàrá tí mo kọ sí bàbá wa Sheikh Muyideen Ajani Bello. Ìbànújẹ́ ńlá ló jẹ́ fún wa lọ́jọ́ yẹn. Náà. Bàbá ẹ̀yin súnmọ́ bàbá dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ẹ pé òkèèrè ni wọ́n ti mọ̀ wọ́n. Ẹlòmíì mọ̀ wọ́n gẹ́gẹ́ bí oníwàásí tẹ́ kó máa ń tako ìjọba. Ẹlòmíì máa ń pè wọ́n ní Awikonko lójú ọlọ́rọ̀. Tọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ọlọ́rọ̀ yóò sọ. Gẹ́gẹ́ bí àtẹ̀kọ sí bàbá, irú ìyàwó gan ni bàbá Sheikh Muyideen Ajani Bello. Point of correction. Gẹ́gẹ́ bí ìbéèrè yìí ní sẹ́ni pé bàbá máa ń tako ìjọba. Bàbá ò kí ń tako ìjọba. Bàbá máa ń sọ òdodo fún ìjọba. Wọ́n ń sọ òdodo fún àwọn olórí wa. Gẹ́gẹ́ bí wípé Ọlọ́run pè wọ́n lẹ́nu dá sọ̀rọ̀. Àwọn tí wọ́n ń ṣe wá sí síwájú bàbá yẹn ṣùgbọ́n pé a kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ lórí kíká ṣe wá sí sínú késẹ̀tì. Bàbá Muyideen Bello ní àkọ́kọ́ táwa àkọ́kọ́ gbọ́júmọ̀ bẹ́ẹ̀yàn máa ń ṣe wá sí sínú késẹ̀tì o. Bàbá ní òkè ta ló kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí social media ń sè. Bàbá Muyideen Bello là ń pè torí pé késẹ̀tì tí wọ́n kọ́ ń ṣe wá sí sí yẹn ní gbogbo ayé àtẹ àwo ní kálukú tí ń gbọ́. Bàbá jẹ́yàn dáadáa, wọ́n jẹ́ni tí wọn kì í bẹ̀rù ẹnìkan lẹ́yìn Ọlọ́run. Wọn ò dẹ̀ kí ń polówó nǹkan kan láyé lẹ́yìn Ọlọ́run. Ẹni rí ni bàbá gẹ́gẹ́ bá ṣe mọ̀ wọ́n sí. Bàbá fún àǹfààní ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà láti rí lórí ẹ̀rọ ayélujára. Màá kọ́ béèrè pé ṣé lóòótọ́ ni pé inú ilé náà sì máa wá sí? Bẹ́ẹ̀ni, kì í ṣe inú ilé yàrá wọn o, inú kọ́ńpáǹdì wọn ibẹ̀ náà ni wọ́n gbẹ́ sàárè sí ni wọ́n sin wọ́n sí. Torí àwọn tọ́rọ̀ òye, àwọn tí wọ́n mọ àgbọ́yé Islam, wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀, àbí bàbá lọ́wọ́ kan kinní kan nù ni. Fẹ́ kẹ́ nànàna kinní. Islamically torí pé ẹ̀yin journalist téèyàn bá gbé èèyàn inú ẹni tó kọ́kọ́ yára gbé èèyàn sókè láyé ẹ̀yin journalist ni. Inú ẹni tó tún yára tó gbé èèyàn sókè ń dàkejì ẹ̀yin journalist yìí náà ni. Ìbéèrè tí bàbá olúwa rẹ̀ ò lè dáhùn ẹ̀yin lẹ́ béèrè. Bí Yorùbá tún wá dáhùn téèyàn bá ní ẹ jẹ́ ká lo fọmúlà dọ́jì ẹ̀. Ayé àwọn èèyàn tó bá tún padà ń wo interview yìí wọ́n á tún padà máa rí pé àná ẹni yìí gan fúnra rẹ̀ ò kí ń ṣolódodo. Islamically táwọn Nábì sallallahu alaihi wasallam tó sọ fún wa pé tá a bá fẹ́ sin òkú tó dáa jù ni pé ẹ lọ sin òkú sí makbaratul muslimin, that is Muslim burial ground tí Islam sọ̀rọ̀ torí pé ládàá wa mẹ́ kí ló fà á tá a fi sin òkú sí Muslim burial ground wípé torí pé táwa bá gbókù wa lọ tó jẹ́ mùsùlùmí, tẹ́yìn gbókù yín wá tó jẹ́ mùsùlùmí, tẹ́lómi gbókù rẹ̀ wá tó jẹ́ mùsùlùmí, táwọn kan náà tó gbókù wọn wá tó jẹ́ mùsùlùmí, tí mùsùlùmí bá wá pàdé ní burial ground yẹn wọ́n máa jẹ́ ọlá ara wọn. Ilé tiwa nísìnyí àwa lè ṣàdúà pé bàbá mi tó wà nínú sàárè Ọlọ́run bá ń foríjì. Nínú ilé tí kẹ́yìn náà tún ṣàdúà bàbá mi tó wà nínú sàárè Ọlọ́run bá ń foríjì. Nínú ilé ẹlẹ́ẹ̀kẹta káwọn náà ṣàdúà. Àdúà yẹn á jọ ranra wọn ní ọwọ́. Tá a bá wá rí ẹlòmíì náà tó jẹ́ sí pé bóyá àwọn ò tiẹ̀ rántí òkú wọn nínú àdúà táwa bá ṣe ń lé tiwa àwọn náà máa pinnu ẹ̀. Ìdí tá Ànábì fi ní ká máa sin òkú sí Muslim burial ground nìyẹn. Ànábì ló sọ. Sallallahu alaihi wasallam. Ànábì ló sọ kí èsì àròsọ. Torí nínú wáàsí kan tó mú bọ́lá láti ẹnu àfáà kan ní dárúkọ ara àwọn àfáà lọrin níbi tí ẹ ti wá táwọn ti wá ni. Wọ́n tó sọ ni pé àwọn tí wọ́n jẹ́ àfáà ńláńlá wọ́n ní wọ́n pọ̀ jù kí wọ́n gbé wọn lọ sí ibi tẹ́ lọ. Pé téèyàn bá sin wọ́n sínú ilé irú bàbá Ádámù wọn ní ilé lọ sin wọ́n sí. Bàbá alágbájá oríṣiríṣi bàbá tó jẹ́ àwọn àfáà ńláńlá nílọrin wọ́n ní ilé ni wọ́n ti pé àkàrà ń gbé wọn lọ sí tẹ́ níbi tí ẹni tí ò mọ́ Ọlọ́run tẹ́ kò tiẹ̀ dọ́lọ̀ mọ́ dáadáa tá bá lọ ń gbé sáàrin wọn. Àfáà yìí ní kò kú ìfẹ́ dárúkọ àfáà náà ìmọ̀ bẹ́ẹ̀ ti rí. Ìyàwó lẹ́yìn kọ́ àbí dárúkọ àfáà ni. Ìyàwó lẹ́yìn kọ́ sílẹ̀ sá. Ṣé rí ẹni tó sọ ìyẹn náà rí ọ̀rọ̀ sọ. Number one bẹ́ẹ̀ ni wípé ẹ̀rí pípa ti máa sọ̀rọ̀ ǹsìn. Ànábì ò sọ wípé ẹ gbé òkú yín lọ sí just ordinary burial ground. Makbaratul muslimin, Muslim burial ground. Lọ sí àwọn mùsùlùmí akẹgbẹ́ sí àwọn mùsùlùmí sí
kò sọ pé ẹ̀ka gbókù yín bóyá ẹgbẹ́ lọ sí Ìkòyí cemetery ẹgbẹ́ lọ sí kíní kan cemetery no ibi tó bá ń sin àwọn mùsùlùmí sí ẹgbọ́n mi yé o wọn ò ní kán síyàn sínú ilé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ o àmọ́ wọn àdẹ̀sọ́pọ̀kù yẹn ò ní rọrùn wọ o bàbá Sheikh Adam mọ́ṣáláṣí ni wọ́n sí ní inú ọgbà lékè wọn Lágége ń bí Lágége Maulana Sheikh Kamaluddin ilé ni wọ́n sí nílọrin lẹ́gbẹ̀ẹ́ lékè wọn ṣe ti understand bàbá Muyideen Bello mọ́ṣáláṣí wọn rèé ilé kí wọn rèé school tó jẹ́ Arabic school rèé ilé wọn rèé wọ́n dẹ̀ sí wọ́n sí inú compound same venue nìbàdàn ṣe ti understand wọn lẹ́yìn tó bá ṣe síbẹ̀ náà ò ní rí kẹ́ ọlọ́run o ọ̀tí tá nàbì sọ fún wa ni pé tó dáa jù ní pé ká gbókun lọ sí Muslim burial ground. bàbá ẹ jẹ́ ká digress a bit sir ká bá ń sọ nípa bàbá tó ṣaláìsí tó lọ yìí sir at this point in time tí oríṣiríṣi ni ló ń ṣẹlẹ̀ sáwọn sí mùsùlùmí àti gbogbo ẹ̀ kí ni mùsùlùmí kí la máa pàdánù lásìkò yìí tí bàbá ṣe Muyideen Ajani Bello tó lọ fà ó bẹ́ẹ̀. ha níta máa pàdánù pọ̀ gẹ́gẹ́ bí ìbéèrè yín béèyàn bá kú ìyẹn ò ní káyé má jayé o béèyàn bá kú kò ní káyé má jayé o ayé ń jáyé lọ ni o mo rò bẹ́ẹ̀ ń gbádùn ọ̀rọ̀ mi dáadáa ayé ń jẹ́ ayé lọ ni o ṣùgbọ́n ipò tí kálukú dì mú láyé ipò ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn àfáà olódodo wà rẹpẹtẹ tí wọ́n ń sòdodo ẹ gbọ́ mi yé àwọn àfáà olódodo wà rẹpẹtẹ tí wọ́n ń sòdodo but aspect ibi tí bàbá Muyideen Bello dì mú yẹn ó lágbára púpọ̀ ta ló tó bẹ́ẹ̀ tí ó dúró kókó báyìí pé ẹ̀yin ìjọba wa orí burúkú lẹ̀ ń ṣe àgbákò lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ bá dẹ̀ bá báyìí kú ẹ ṣòfò ni làyàká fúláwọ́ mọ́tàlá yìí mi Sheikh Muyideen Bello kì í bẹ̀rù ẹnìkan bàbá Muyideen Bello kọ́nà bá foríjì wọ́n wà nípò òótọ́ lé wọ́n dìídì sọ fún èmi tí mo sọ̀rọ̀ yìí ni wọ́n dìídì sọ fún èmi ni bàbá sọ wípé èmi àti wọn nìkan làwọn anú lẹ́jọ́ náà wọ́n ní táwọn bá ṣe àwo lẹ́kṣọ̀ jáde táwọn bá takùjọba táwọn bá sọ̀rọ̀ lórí ìjọba pé tẹ́ǹsì yìí ò dáa lórí búlẹ̀ ń ṣe yìí tó bá dijọ́ kejìjọ́ kẹta àwọn ìjọba ò ní ká gbé owó wá fáwọn látàyè àwọn Abacha Babangida nǹkan ní o àwọn ìjọba ń ra tẹ̀pẹ́ Kánò ní Babangida tẹ́lẹ̀ wọ́n dẹ̀ bàbá Haúsá ni wọ́n tí wọ́n súnmọ́ àwọn Haúsá wọ́n á ní kí wọ́n gbé owó wá fáwọn àwọn àgbẹ̀ àmúsọ̀rọ̀ Ọlọ́run dájúdájú ọ̀rọ̀ tí mo sọ ẹ mọ̀ pé orí ibúlẹ̀ ṣe ń tòótọ́ àwọn wà sọ fáwọn ọmọ pé kí wọ́n tilẹ̀kùn kálàmù sílé wọ́n ní bẹ́ẹ̀ táwọn bá fẹ́ dolówó ni àwọn olówó jẹ nǹkan jọba yìí lọ torí pé àwọn tó mọ̀ kí táwọn bá ṣe fídíò ẹyọ kan táwọn bá ṣe késẹ̀tì ẹyọ kan táwọn bá jọba wí gbogbo ìjọba ní ó dáwó jọ fáwọn gbẹdàkùn tó bá so késẹ̀tì mi mọ́tò bu wa mọ́ tó ń bá wa dẹ́lẹ̀ díẹ̀díẹ̀ wọ́n dìbò táwọn òkí ẹ̀ àwọn sọ táwọn lọ ni. àwọn kàrámù owó àwọn ọ̀kà ẹ̀kún ọ̀kà kún. ṣàwọn lè rú àfáà bẹ́ẹ̀ lásìkò yìí. èmi ti ń sọ̀rọ̀ ibà àfáà lèmi náà àbí àfáà sì pọ̀ láyé bàbá Muyideen Bello jẹ́ role model ni irú ẹ̀dá dẹ̀ pọ̀ irú Ọlọ́run ni ò sí kẹ́nìkan ní sáré irú Sheikh Adam mọ́ a lè má rí bí Sheikh Adam ṣe rí a lè má rí i mọ́ ṣùgbọ́n àwọn èèyàn Ọlọ́run tún gbọ́ láàmú ìgbà agbọ́lá ẹlòmíì gbọ̀nà bòmí irú Sheikh Kamal sáré irú sùúrù bàbá yẹn irú kéwù bàbá yẹn irú ìmọ̀ bàbá yẹn ní Alhaji Àgbà a lè má rí Sheikh Kamal gẹ́gẹ́ mọ́ ṣùgbọ́n Ọlọ́run á tún gbé nǹkan míì náà dìde táwọn náà ó dà bẹ́ẹ̀ Ọlọ́run máa dá nǹkan kan o ó máa ń dá nǹkan kan ó máa ń ṣe nǹkan kan o tó bá mú ẹnìkan jáde ní tó fẹ́ fún ló ti fún yẹn o ó lè má fún ó lè fún ẹlòmíì náà lọ́lá mi o kó má fún nírú tó fún òun o ọlá lọ́lá ò máa jẹ ọtí yé ọlá lọ́lá ò máa jẹ